ìbílẹ̀ Yorùbá TV láti iléeṣẹ́ wa ìbílẹ̀ Yorùbá TV náà ni àti kí n kà wọ́n gẹ́gẹ́ bí ìṣe àti àṣà iléeṣẹ́ wa ìbílẹ̀ Yorùbá náà ni láti máa mú fọ́nrán fídíò wá fún ìgbádùn ní ọlọ́kan ọ̀jọ̀kan. Fọ́nrán fídíò tí a mú wá fún ìgbádùn yín lónìí tí a bá gbàgbé, fọ́nrán fídíò tí a mú wá fún gbẹ̀yìn òun náà ni ibi tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sọ wípé àwọn bínú sí Alàgbà Sunday Igboho tí wọ́n sì ṣe ìpàdé ráńpẹ́ pẹ̀lú kọmíṣánná tuntun tí wọ́n ṣẹ̀yàn sí ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn arábìnrin Ngozi Ọ̀nàdẹ́kọ̀, tí wọ́n sọ wípé kí wọ́n mọ bí wọ́n ṣe máa lọ gbé Alàgbà Sunday Igboho. Nínú fọ́nrán fídíò náà ni a tún ti kà sí létí wípé ọ̀gá àgbà fún àwọn ọlọ́pàá ti ní ìlú wa Nàìjíríà ti sọ wípé kí arábìnrin Ọ̀nàdẹ́kọ̀ kí wọ́n mọ bí wọ́n ṣe fẹ́ gbé Alàgbà Sunday Igboho wá bá àwọn ní ìlú Àbújá, torí pé Alàgbà Sunday Igboho wọ́n ní ẹjọ́ láti jẹ́. Nígbà tí Alàgbà Sunday Igboho tí wọ́n ṣe àbẹ̀wò sí ìlú Ìbàràpá àti bí wọ́n ṣe lọ lé àwọn Fúlàní títí tó fi dórí àwọn Sẹ́ríkí Ìbàràpá kúrò, níbẹ̀ ni Alàgbà Sunday Igboho tí wọ́n ti kéde wípé kí gbogbo ilẹ̀ Yorùbá kí wọ́n máa múra sílẹ̀ láti gba àwọn ní àlejò, torí pé gbogbo ilẹ̀ Yorùbá ni àwọn máa gbà kúrò lọ́wọ́ àwọn Fúlàní tí wọ́n ṣe ilẹ̀ Yorùbá ní ibi. Ìbẹ̀ náà ni Alàgbà Sunday Igboho tí wọ́n ti kéde wípé ìlú Ogun State òun ni ó kàn tí àwọn máa ṣe àbẹ̀wò sí. Nígbà tí Alàgbà Sunday Igboho tí wọ́n kéde yìí, ibẹ̀ náà ni a ti rí ìròyìn tí ó jáde sórí ẹ̀rọ ayélujára láti ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ògùn, tí gómìnà sì sọ wípé tọwọ́ tẹsẹ̀ báyìí ni àwọn fi gba Alàgbà Sunday Igboho wá sí ìpínlẹ̀ Ògùn, tó bá jẹ́ wípé Alàgbà Sunday Igboho wọ́n ṣetán láti ran àwọn lọ́wọ́ lórí wàhálà tí àwọn Fúlàní tí wọ́n dá sílẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Ní àná òde yìí ni Alàgbà Sunday Igboho tí wọ́n ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Ògùn, tí wọ́n sì fi ọkàn àwọn ará agbègbè náà balẹ̀ wípé àsìkò ti tó láti jàjà fún ilẹ̀ Yorùbá àti pé kí Yorùbá kí wọ́n lè bọ́ ní ọwọ́ Fúlàní tí wọ́n pa akọ tí wọ́n sì ń pa abo tí wọ́n fi ipá bá àwọn obìnrin wa ní àjọṣepọ̀. Àmọ́ nígbà tí ó máa tó bí ọwọ́ ìrọ̀lẹ́, ìfẹ́ ní ìròyìn tó ti jáde láti ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ògùn tí wọ́n sọ wípé kì í ṣe àwọn ní àwọn ránṣẹ́ sí Alàgbà Sunday Igboho pé kí wọ́n máa bọ̀ ní ìlú Ogun State láti gbà wọ́n kúrò lọ́wọ́ wàhálà tó ń dojúkọ ìpínlẹ̀ àwọn, kí Ọlọ́run bá mi lẹ́tùmọ̀ rẹ̀ kó gbà lọ́wọ́ àwọn olóṣèlú wa Nàìjíríà tí mo fẹ́ kí ilẹ̀ Yorùbá kí wọ́n ja àjàbọ́. Tó gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ẹ̀kọ́, fọ́nrán fídíò tí a máa wò lẹ́yìn náà ó máa jẹ́ ti Alàgbà Sunday Igboho bí wọ́n ṣe dé ìlú Ogun State tí wọ́n sì bá àwọn ará agbègbè náà tí wọ́n bá wọn sọ̀rọ̀ àti pé bí wọ́n ṣe darí sí ibi tí àwọn Fúlàní wọ̀nyí tí wọ́n ti ń ṣe ọṣẹ́. Ẹ jẹ́ kí n sáré ka ìròyìn ráńpẹ́ èyí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣe pẹ̀lú àwọn ará Ìbàràpá, torí gómìnà lọ bá wọn sọ̀rọ̀ ráńpẹ́ níbẹ̀. Mo fẹ́ ka ìròyìn náà fún láti ojú ewé Aláròyé, máa bá mi ká lọ. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjíníà Ṣèyí Mákindé ti ṣàbẹ̀wò sí ìlú Ìgàngán lágbègbè Ìbàràpá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ látàrí àkọlù lemọ́lemọ́ tó ń wáyé lágbègbè ọ̀hún látọwọ́ àwọn Fúlàní darandaran sí àwọn àgbẹ̀ àtàwọn aráàlú. Ó sì fi ọkàn àwọn èèyàn agbègbè náà balẹ̀ pé gbogbo tí wọ́n bá fẹ́ ni àwọn yóò ṣe fún wọn. Ọjọ́ Ajé ọjọ́ Monday ọjọ́ kìíní oṣù kejì yìí ni gómìnà Mákindé balẹ̀ sí ìlú Ìgàngán pẹ̀lú àwọn ikọ̀ rẹ̀ títí kan kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ abilékọ Ngozi Ọ̀nàdẹ́kọ̀. Ó sì bá àwọn èèyàn ìlú náà sọ̀rọ̀ ní gbọ̀ngàn ńlá tó wà nínú ìlú náà. Gómìnà kọ́kọ́ tọrọ àforíjì bí kò ṣeé ṣe fún àwọn láti ṣàbẹ̀wò ṣáájú àkókò yìí, bó tilẹ̀ jẹ́ pé gbogbo wàhálà tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn Fúlàní tí Sẹ́ríkí tí wọ́n lé lọ tí àwọn èèyàn ńláńlá ìlú náà tí wọ́n pa títí àwọn èèyàn ńláńlá ìlú náà tí wọ́n pa ní ìfọ̀nàfọ̀n iṣu àti bí wọ́n ṣe ń fi màálù bá ire oko wọn jẹ́ pátápátá lòun gbọ́, kò sí èyí tí etí àwọn di sí níbẹ̀. Gómìnà sọ wípé àwọn bá àwọn aráàlú náà kẹ́dùn gidigidi fún àwọn èèyàn wọn tí ó di olóògbé nínú àwọn àkọlù tó wáyé ọ̀hún. Ó sì ṣèlérí pé ìjọba òun yóò ṣe ètò láti pèsè ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn fún àwọn mọ̀lẹ́bí tó pàdánù èèyàn wọn sọ́wọ́ àwọn Fúlàní ọ̀daràn ọ̀hún. Bákan náà ni Ṣèyí Mákindé ní òun yóò rí pé àwọn àgbẹ̀ tí màálù àwọn Fúlàní yìí ti bà èrè oko wọn jẹ́ rí, wọ́n máa rí ìrànwọ́ gbà láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ láìpẹ́ kí wọ́n lè padà sí ẹnu iṣẹ́ oúnjẹ òòjọ́ wọn. Mákindé ní òun ti gbọ́ ìbéèrè
pàtàkì táwọn mẹ́tẹ̀ẹ̀ta tó bá àwọn sọ̀rọ̀ lórúkọ ìlú àtàwọn ọ̀dọ́ sọ wípé àwọn kò fẹ́ Fúlàní èyíkéyìí nínú ilẹ̀ Ìbàràpá mọ́. Olóhùn yóò lọ ṣiṣẹ́ lórí èyí bóun bá padà sí ìpínlẹ̀ tí òun bá padà dé Ìbàdàn. Ní ti àwọn ilé àkọ́kù tí wọ́n fẹ̀sùn kàn pé ibẹ̀ làwọn Fúlàní ti máa ń ṣe ni wọ́n fi ṣe ibùba tí wọ́n bá ti lọ ṣe iṣẹ́ lábí wọn. Gómìnà Mákindé ní àwọn yóò mọ bí èyí kò ṣe ní rí bẹ́ẹ̀ mọ́ láìpẹ́. Ó láwọn ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹu báyìí, wọn yóò sì ró ètò ààbò agbègbè náà ní agbára gidigidi gan. Àtẹ̀wé àwọn èèyàn fi pàdé gómìnà bí gómìnà ṣe kéde pé àwọn ti fún àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn agbègbè náà ní ọkọ̀ tuntun tí wọn yóò máa fi ṣiṣẹ́. Òun yóò sì rí i pé wọn kò ṣaláì ní àwọn nǹkan èlò tó yẹ fún agbègbè náà. Ó kádìí ọ̀rọ̀ rẹ̀ pé òun rántí bí àwọn èèyàn Ìbàràpá bí wọ́n ṣe fi ìfẹ́ hàn sí àwọn nígbà tí àwọn ń polongo ìbò, ìpè pàápàá jùlọ ìlú Ìbàràpá ni àwọn ti rí ìbò èyí tí ó pọ̀ jù. Ṣáájú làwọn tó bá gómìnà náà sọ̀rọ̀ ti fi ẹ̀dùn ọkàn wọn náà hàn, tí wọ́n sì fún gómìnà ní ẹ̀kúnrẹ́rẹ́ àkọsílẹ̀ àwọn tí Fúlàní ti ṣe lọ́ṣẹ́ àtàwọn dúkìá wọn tó bàjẹ́. Bákan náà làwọn ọ̀dọ́ agbègbè náà ni wọ́n gbé àkọlé oríṣiríṣi dání láti fi ẹ̀dùn ọkàn wọn hàn àti láti sọ ohun tí wọ́n fẹ́ fún gómìnà àti ikọ̀ àgbàwò rẹ̀. Bí àbẹ̀wò tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣe sí ìlú Ìbàràpá bí ó ṣe lọ náà ni. Àmọ́ nígbà tí gómìnà lọ, àwọn tí wọ́n wà níbẹ̀ tàbí àwọn tí a lè pè ní akọ̀ròyìn sọ wípé àwọn ará ìlú náà wọn kò fi taratara gba ohun tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sọ fún àwọn ará Ìbàràpá, àti pé pàápàá jùlọ ṣe ni gbogbo wọn ṣe ṣíọ̀ sí gbogbo nǹkan tí gómìnà tí wọ́n sọ. Ẹ má jẹ́ kí n ta yín ní àgàrà púpọ̀, ẹ jẹ́ kí a lọ wo bí alàgbà Sunday Igboho bí wọ́n ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Ògùn. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ẹ̀yin darapọ̀ mọ́ iléeṣẹ́ wa Ìbílẹ̀ Yorùbá TV, à ń bẹ̀yìn àárọ̀ ìpè kí ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí channel wa ìyẹn Ìbílẹ̀ Yorùbá TV. Ẹ bá wa subscribe tán, ẹ má gbàgbé láti click orí bell notification icon, lè máa jẹ́ kí ẹ mọ ìgbà àti àkókò èyí tí a gbé fọ́nrán fídíò jáde ní ọlọ́kanòjọ̀kan. Lágbára Ọlọ́run Ọba mi Elédùmarè, nǹkan ò ní ṣe mí, nǹkan ò ní ṣe ẹ̀yin náà, èmi ni ẹ ó máa bá, ẹ̀yin náà lèmi náà máa rí. Lágbára Ọlọ́run Ọba mi Elédùmarè. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wa subscribe sí channel wa tí ẹ ti bá wo àwọn fọ́nrán fídíò wa ní ọlọ́kanòjọ̀kan. Lágbára Ọlọ́run Ọba mi, àjọṣepọ̀ mi àti ìpínlẹ̀ ṣe kíni ìpínlẹ̀ bàjẹ́. Ẹ jẹ́ kí n máa fi èyí ṣe ìlọ títí di ìgbà mi ọjọ́ tí màá tún padà wá láti fún ní fọ́nrán fídíò èmi. Thank you, God bless you, bye bye, ó dàbọ̀, ó dìgbà. I'm warning those people.
Àwọn Fúlàní wọ́n ti gba àṣẹ lẹ́nu àwọn bàbá wa
ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa dẹ̀ ní ẹ̀rù ń bà torí pé tí wọn ò bá fọgbọ́n ṣe é àwa la máa kọ̀yà fún àwọn bàbá wa. ẹ má jẹ́ ká dúró pé àwọn bàbá wa máa kọ̀yà fún wa. àwa ni a gbọ́dọ̀ kọ̀yà fún àwọn bàbá wa. ẹ má jẹ́ ká sọ pé ẹ má jẹ́ ká bú àwọn bàbá wa kì í ṣẹjọ́ wọn. ẹjọ́ àwọn olóṣèlú wa ni. ẹjọ́ àwọn olóṣèlú olórí burúkú yẹn. àwọn tá a fi ṣaṣíwájú àwọn olórí burúkú olóṣèlú. àwọn ọ̀jẹ̀lú tó ń kọra wọn ní olóṣèlú àwọn ni wọ́n gba agbára kó lẹ́nu àwọn bàbá wa. àwa la gbọ́dọ̀ wá ọ̀nà bá ṣe gba agbára yẹn padà sí ẹnu àwọn kábíyèsí wa. so gbogbo bí àwọn bàbá wa ṣe ń borí pamọ́ oyè wa wọ́n ń bẹ lẹ́yìn wa. mo fi ń dá yín lójú pé kí ni wọ́n ń bẹ lẹ́yìn wa. ìjà tí a dẹ̀ ń jà yìí ìjà òmìnira ẹ̀tọ́ wa là ń jà fún. ẹ̀rù ẹnìkankan ò bà mí. gbogbo bíkíbi tá a bá ti bá Fúlàní agbénipa pípa ni. Fúlàní ajínigbé ẹnìkan àrẹ́sì ẹnìkan gbàgbé ẹnìkan kò lè kúrò torí pé ẹ̀tọ́ wa là ń béèrè fún. ẹ má jẹ́ ká dá àwọn bàbá wa láàmú ẹ má jẹ́ ká dá Ààrẹ Ọ̀nà Kakanfò láàmú ààrẹ wa ní kò tí ì kan ààrẹ ẹ jẹ́ káwọn ààrẹ kéékèèké yìí kákọ́ mọ bá wọn fà á nígbà tí àwọn ààrẹ kéékèèké tá a bá bá wọn fà á lẹ́nìkan Ààrẹ Ọ̀nà Kakanfò àgbà ó dìde ẹ má jẹ́ ká kó gbogbo agbára wa jáde tá a bá ní ká kó gbogbo agbára jáde Fúlàní máa mọ ibi tá a wíìkì sí ẹ jẹ́ káwọn ọkọ̀ mọ bá wọn fà á ná nígbà tá a bá fà á débì kan àwọn tó kù tọ́jú àwọn bàbá wa ọwọ́ tó kàn wọ́n so gbogbo ọ̀rọ̀ tá à ń sọ tá à ń pè àwọn ẹ má jẹ́ pé àwọn bàbá wa sojo àwọn bàbá wo sojo ẹ̀rù ọ̀bà wọn àwọn olóṣèlú wa àwọn ni wọ́n ti lọ tà wá fún Fúlàní àwọn olóṣèlú wa àwọn tàbí sọ olóṣèlú àwọn olórí burúkú àwọn àgbà àyàtá yìí wọ́n ti bàjẹ́ àwọn ní àwọn àgbà àyàtá àwọn ní ẹyọ ayọ̀ àwọn ni wọ́n ti tà wá fún àwọn Fúlàní so àwọn ni káwọn bá ṣe fẹ́ gbára padà lọ́wọ́ wọn so bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ìgbà rẹ ní padà ti dé. bẹ́ẹ̀ni ìgbà ọ̀tún ti dé nílẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ni gbogbo ilẹ̀ Yorùbá pátápátá la máa tọ̀. òṣìṣẹ́ àdídé ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn ẹ má jẹ́ ká dalẹ̀ ara wa. Fúlàní ni ọmọ àṣẹ. àdúrà tó tẹ̀lé Yorùbá dó ẹ má jẹ́ ká dá kábíyèsí láàmú ẹ jẹ́ ká fi bàbá lẹ̀ ẹ jẹ́ ká mú fìdí àwọn Fúlàní kó àtọ́ àwọn Fúlàní ti dá àwọn láàmú ẹ jẹ́ ká mú fìdí wọn. Movement, please. Hello. Movement. Hello. Movement.
Come on, Yeah, let's go! Move it! Move it!